ó sọ̀rọ̀ lánàá ó ní gbogbo ó ní Aláàfin Ọ̀yọ́ àti Aláàfin Ọ̀yọ́ ti kú báyìí ìgbà yẹn lòun ti hate kiri kan ìgbà yẹn ló ti ṣe kiri kan irọ́ mà ní ó mà láìkẹ́ bí ẹ sábò ṣe máa bú Aláàfin Ọ̀yọ́ ńgbà yẹn wà ní godfather ẹni èèyàn ó dẹ̀ ṣe dáadáa fún ẹ ó dẹ̀ jẹ́ kí wọ́n bú ó dẹ̀ máa wà lábẹ́ ṣáàtì ni. tọ́ ẹ̀yin èèyàn wa arábìnrin tí wọ́n pè ní Auto Bola ó ti tú àṣírí Lizzy Anjorin o ó ti tú gbogbo àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn even ọ̀pọ̀lọpọ̀ àwọn followers Lizzy Anjorin wọn ò mọ àṣírí yìí ni arábìnrin tí wọ́n pè ní Auto Bola yìí tí ó tú nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni wọ́n tú nínú fídíò yìí àti wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun ni wọ́n kọ́ nínú fídíò yìí a ó máa play fún fídíò náà fún yín nísìnyí ó ti yá. ó dẹ̀ ó máa tún pé mọ́mì màmí ẹ sábọ̀dù ni ọ gbàtàdúrà máa gbà àjàkú ní tàgbáàrin ó lè di lọ́la kó lọ bẹ́ sábọ̀dù kó máa bá ṣeré game changer kò ní game changer kò sí nǹkan tí ẹ lè ṣe tó bá ti di wíkẹ́ cover secret yá sí yín pé káàkiri má tún yẹn kò sí nǹkan tẹ́ lè ṣe. lẹ́ni bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn lẹ́sìn mbá má dá sí but jẹ́jẹ́ mi mo jókòó early this month kò tí pé 6 days àṣẹ mi ò tiẹ̀ mọ̀ pé iná ti ń jó wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń dáná gbogbo ọwọ́ tí mo rí ní surroundings mi ọwọ́ ẹ̀ gbárawàrà yẹn bí tẹ̀dí ó máa wà ń bẹ̀ ṣá ni ó máa wà ń bẹ̀ ṣá ni tó bá ní group mo sọ ń gbà mú ní àlọ́ra group ó ní group kan apààyàn ni wọ́n sọ ní ọlọ́ Elédùmarè gbọ́ wọ́n sọ nínú ilé mi wọ́n ní pé tí wọ́n bá ṣe Lizzy nígbà yẹn wọ́n ní tí wọ́n bá ṣe tí ọkùnrin bá ṣe Lizzy wọ́n ní Lizzy àkọ́ àwọn boys ẹ̀ lára àwọn boys tó join tó jẹ́ cultism yẹn àwọn náà ló ń ṣe wọ́n máa ń ṣe robbery ṣó ti yé kìbẹ́ máa rí wọn àwọn cultism yẹn àwọn náà kọ́ ló máa ń ṣe robbery ni lára wọn ni ó máa kọ́ àwọn boys ẹ̀ bó ṣe sọ ní ilé mi mo sọ yìí bíbélì rẹ̀ alukran yẹn mẹ́yìn wọ́n ló máa kó wọn ló bá máa lọ bá wọn lé ṣé mo mọ̀ pé mi máa di blogger wọ́n mọ̀ pé máa di sọ̀rọ̀ náà wọ́n ló máa lọ bá wọn lé báyìí ní lóru àbí lọ́sàn ó máa pa wọ́n dànù ni àbí kó gba gbogbo ẹrù wọn dẹ̀ máa ṣojú wọn lẹ̀ kò sí kọ̀ọ̀kan tán dẹ̀ mí à ń tọ́ wá tún pé tó bá gbọ́ pẹ́ kò ó lè gidi ní Lizzy bó ṣe wà yẹn sìn òun àtàwọn custom wọ́n tún ní òun àtàwọn custom wọ́n tún ṣe báyìí wọ́n ṣe deal tán bá gba ẹrù ẹlẹ́rù kẹ máa gbọ́ torí ẹ̀ ní wọ́n ṣe máa ń sọ pé demorage ṣótiyé tán bá ti gba ẹrù yẹn lọ́wọ́ èèyàn lára ẹrù demorage tán máa fi sísẹ̀mù gbà lọ́wọ́ àwọn nìkan tí wọ́n lọ ṣiṣẹ́ lóyìnbó Lizzy máa ń rà custom bẹ́ẹ̀ ni mo sọ Lizzy máa rà kò ń ṣe rọ́ wọ́n máa torí ẹ̀ ní wọ́n ṣe máa sọ pé ẹrù tí ò wọ demorage wọ́n á sì ṣe ẹrù ẹlẹ́rù wọ́n á gbẹrù ẹlẹ́rù gbogbo iṣẹ́ burúkú ni Lizzy ṣe àdẹ̀ mọ́bí tó ti wá ká má tiẹ̀ mọ́bí tó ti wá ṣé mi pé tẹ́ bá mọ́bí tó ti wá ń sìn tó bá ṣe wèrè tán tó bá tiẹ̀ lọ ẹ lè lọ kọlu ilé ẹ mọ́bí tó ti wá. Lizzy Anjorin sọ lánàá pé òun ló ń bá Almoruf àtọkọ Àjọkẹ́ òun ló ń bá wọn bẹ̀bẹ̀ ń gbà yẹn a mọ̀ pé ohun ẹni yẹn jáde ń bẹ̀ but gbogbo géèmù yẹn gbà yẹn Lizzy Anjorin ló set gbogbo wọn up Lizzy Anjorin àti K1 ń bá sùn gbogbo wọn mú àwọn girlfriend mú àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ tí K1 fẹ́ dáadáa ó jẹ́ nìkan ó tún fẹ́ yàwó ẹ̀ lẹ́yìn tó ṣe yẹn tó gbogbo wọn kó gbogbo àwọn ọmọ ní tíátà àwọn celebrity wọn kó wà àfi wọn bá gbogbo ẹ̀ jẹ́ wọ́n máa ṣèkà lójúkorojú nínú àwọn tí ó jẹ́ àpàyàn group ń sìn ṣe rí àwọn tó wá látàbẹ́kúta náà ṣe mọ̀ pé alásàrí máa tán ló kú wọ́n ló ṣe Lizzy ó padànù ó ti yẹyìn bàbá láti náà bó ṣe rọra wà yẹn tó bá ní mo purọ́ kó wá sùn mí bóyá ayé ẹ̀ fẹ́ bàjẹ́ àpàyàn group ló wà read my lips bàbá láti àpàyàn group ló wà Abẹ́òkúta kakọ̀s torí ẹ̀mí ó ti close mọ́ apàyàn ló wà àwọn apàyàn Lizzy ń pa èèyàn sin is believe wọ́n ti sọ fún mi rí
bọ̀ ńgbà tó wá di sí gbagba dẹkùn orúkọ lórí ìbẹ̀wò borúkọ ẹ̀ jẹ́ kí ni mo fẹ́ máa ẹ mọ̀ pé mo ti gbàgbé orúkọ Lizzy for long kì í ṣe pé ṣọ́fọ́ lè dá mi dúró ni tó bá ń pààyàn tí Ṣàngó bá ń pa tó bá ń pàràbà tó ń pàrókò ṣé bíi ti gíńlá ni tí Ṣàngó Lizzy tó bá ń pàràbà tó ń pàrókò kì í ṣe bíi ti gíńlá Lizzy a máa sọ pé ọmọ tóun ò ní jèrè Lizzy a máa bold gbà tó máa ń bá mi sọ nígbà yẹn aláwọn ọmọ wọn ò ní jèrè wọn a máa sọ fún ẹ òun máa pa wọn ni ẹ pa Lizzy. Lizzy is a big terrorist. Anybody supporting Lizzy, the godfather, the godmother, anybody around Lizzy, they are terrorists. Clear them. Àtọkọ ẹ̀ wèrè tó ṣe ẹ̀dí ọkọ tí ò rí owó ilé san tí ò rówó ilé ìyàwó ẹ̀ san ìyàwó tó fi sílẹ̀ tó lóun bọ̀ òun fẹ́ lọ ṣá Lizzy jẹ o tóun bá ti ṣàjẹ tán o òun máa padà wálé o má wọrí o tọ́jú òbẹ̀ dèmí o máa fún ẹ ní owó máa fún ẹ lówó. ṣé ìyá wèrè wọ́n sọ pé you guys should stop what Lizzy tẹ́mi ti fi mo ti da Lizzy nù bí June 12 bí election June 12 ń gbà yẹn 2003 mo ti dànù ti pẹ́ ọwọ́ Lizzy tó bá lọ bí wá rí Lizzy ń pa èèyàn ẹ wá ní kó fi Lizzy wọ́n fẹ́ pa ni Lizzy ń pa èèyàn tí Lizzy bá tó ẹ jẹ́ kó lọ sẹ́wọ̀n kí ìjọba Nàìjíríà kan bá wa treat gbogbo issue yìí àwọn gbogbo akíṣe they should help us to treat it tó bá ti ń treat ẹ̀ tari pé wọ́n ń treat ẹ̀ tó lọ sí kọ̀tàrí a máa wò kókè o wọ́n mẹ́nu kúrò báyìí adé máa sọ tẹ́nibọ̀dì bá tún mẹ́nu sí máa ṣe bí ìjọba dẹ̀ ti ń treat ẹ̀ wọ́n treat kéèsì kí Lizzy sọ̀rọ̀ ẹ̀ di terrorist ní Lizzy náà anybody tó bá ṣe Lizzy a ní kò sí forgiveness ní kingdom gbogbo nǹkan ẹni tó bá ṣe Aláàfin ṣe torí pé kò fẹ́ kípa ní sí òun àtàwọn group ẹ̀ Saidi Balógun òun àti ẹjà láti jọ ọdún ó tó kò forgive ọmọ wọn Saidi Balógun tó mọ̀ pé ó máa ń múnú ẹ̀dùn ọjọ́ tó bá ń ṣe TikTok tó máa ń fún fíìm ìwọ tó bá mi fẹ́rẹ́ dẹ̀ sí yóò bá ó máa ṣe ń gan mo ti ka díẹ̀ ń bẹ́ ó ní why you people want to kill ìwọ ni advocate a máa ṣépè fún gbogbo yín ẹ ní jèrè ẹ̀yin ọmọ gbé gẹ́rígẹ́rí ẹ̀yin ọmọ lọ wẹ́jẹ̀wá ẹ̀yin ọmọ fẹ́ jẹ̀wẹ̀ ẹ ní ṣoríire. Okay, you go to hell if you never go to jail ìwọ máa lọ sọ́run àpáàdì tó torí Lizzy àdàbí tó ń pẹ́ Lizzy ò pa èèyàn. She will never go to jail. Okay, you will go to hell for her. You will go to hell then. For Lizzy, you are going to hell. Lizzy is killing people. I said people should pay attention on Lizzy. Lizzy, she's a killer. Ó ń pa èèyàn. Wọ́n ló ti ń pa èèyàn tí pé ó dẹ̀ confess pé òun ò mọ̀ wọ́n boys but ọkọ tó bímọ fún wọn ní amúrọ̀bà ní. Àbọ̀fẹ́ ká gbé sí ni mo ní picture ọkọ ẹ̀yẹn náà. Ọkọ tó bímọ fún tó bí ọmọ tó lọ wà l'Amẹ́ríkà yẹn fún tọ́nà pa ńgbà wọn náà pa náà ni wọ́n náà fi ìbọn pọ́ wà lára àwọn tó fi ìbọn pa. Ó yá ìwọ máa lọ sí ẹ̀fàyàdé ó yá go to hell in the name of the Father, the Son and the Holy Spirit. Gbogbo yín ẹ̀yin ọmọ alájàlẹ̀ wọ̀nyẹn kẹ́ ẹ ṣòfò sọnù ẹ̀yin ọmọ bàbá lábúlé tó máa ní kọ́ lọ gbórí èèyàn wá kọ́ lọ gbé ẹ̀jẹ̀ èèyàn wá kẹ́ ẹ ṣòfò sọnù bẹ́ẹ̀ lórí o lórúkọ Jésù kò sì yí padà. Mo sọ níjọ́ yẹn pé òun ló ń gbé story ẹ̀ bàbá Láàfin Ọ̀yọ́ ìgbà tó bẹ̀rẹ̀ sí ń bá Esabod ṣe gbà yẹn Esabod gbé story bàbá Láàfin Ọ̀yọ́. Mo wá bèèrè lọ́wọ́ olóò mọ̀ nǹkan kan pa ẹ̀ òun bá Esabod sọ mo ní òkè tó bá ń báyàn sọ tẹ́mi bá yàn ní godfather nísìnyí kí n sọ pé òkè o bí mo ṣe gbé Alhaji Aliko sókè ń sìn kí wọ́n máa bá wọn kí wọ́n rẹ́rìn kọ̀ọ̀kan wọ́n máa bú wọn kí wọ́n lọ máa bá ṣeré definitely mo ń bẹ̀ kó bá mi bú wọn ni when you love me you love my dog. Ó ní bàbá yẹn dáa fún àdè máa rí bàbá náà tó máa sẹ́ndì owó sí ẹ wà tó máa ṣó ẹ̀ bàbá ti sẹ́ndì oúnjẹ wá o bàbá máa ń sẹ́ndì owó ó máa ń sẹ́ndì oúnjẹ wá bí ara ìyàwó òun tó wà níta ni. Bọ̀tí pé kò wá declare fún gbogbo àgbáyé yẹn ó crazy orí ẹ̀ àwọn ìyàwó tó wà nílé yẹn ó bá wọn ṣe orogún gan tó bá wà lórí ìjókòó báyìí Lizzy Anjorin àwọn kòkòkò báyìí tó bá ti rí kí àwọn ìyàwó méjì kan báyìí tí Aláàfin máa ń gbé rìn àbí mẹ́ta
ó máa wú báyìí tí Lizzy bá wú báyìí ó níbi kan tó ti wọ pink báyìí tí wọ́n ṣe jókòó báyìí tọ́nà ó sì Bobrisky náà kówó dé ń jọ́nà lọ́hùn àti àfáàjà ìnáwó tó ń pèrè ẹni kí ni ẹ̀ ló wò ó débẹ̀ mi jọjọ́ ẹ̀ ni mo sọ pé àwèrè lélẹ́yìí o ó fẹ́ pa bàbá Aláàfin Ọ̀yọ́ fún ilẹ̀ Yorùbá ó gba iṣẹ́ ni mi ò mọ bí tó ti bàjẹ́ ìgbà tó ṣe tó náà ló lọ sọ́dọ̀ onírìṣà nígbà tó ṣe tán lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ó lọ sọ́dọ̀ onírìṣà ó fẹ́ do lórí náà ó wọ́n lórí ní ọ̀dọ̀ Aláàfin kò rí ó wà lọ́dọ̀ Ganiu àmì kí lórúkọ ọmọ àkókò tán sọ pé wọ́n wá láti ilẹ̀ tápà yìí kí lórúkọ wọn brọ́dà mi ló yẹ kó ń jẹ́ bọ̀tìgbà tán sọ pé kí lórúkọ wọn tó fi ń pè rẹ̀ ní ààrẹ Gani àmì kí lórúkọ Odùduwà àmì tó kọ́kọ́ wá tó wọn àti kíní Ìgbòho máa ń jà kí lórúkọ ẹ̀ ó ti gbàgbé ó fẹ́ yẹn nú ó ṣà ń wá olórí ni ó lọ sọ́dọ̀ Aláàfin onírìṣà abẹ́mọ̀ ni nígbà tó lọ sọ́nà Aláàfin ó bẹ̀rẹ̀ sí ránṣọ báyìí tó máa délẹ̀ ńgbà yẹn ìgbà ló máa jó ló máa kó mọ́lẹ̀ kó máa kúnlẹ̀ bí gbogbo ó bẹ̀rẹ̀ sí lọ rán style kí lórúkọ ọmọ ìbíní tí Ọọ̀ni kọ́kọ́ fẹ́ ló bá bẹ̀rẹ̀ sí lọ rán style ẹ̀ gbàràdá ni agbára ẹ̀dá tó bá lóhùn lòún gbà á lóhùn lòún ní tí wọ́n bá wọ́n ní Gani Adams yes you get it ó lọ bẹ̀ ó fẹ́ kò ní ìtìjú kan báyìí Lizzy Anjorin kò ní ìtìjú kan báyìí tó bá ṣe tó báyìí ó máa bọ́ ta ní padà abọ́ta ó lè lóun nípa ní ìdìbò bí ṣe wáyé ẹ ti rí tí mo ti lo make up sójú mi sí ó ti pẹ́ everybody mọ̀ pé mo ní thick lips bẹ́ẹ̀ ni and it's sexy lips bẹ́ẹ̀ ni everybody mọ̀ pé mo ní chic wọ́n dẹ̀ mọ̀ pé mo ní flesh lára mo dàbí Lamborghini ni ṣé Lamborghini máa ń tóbi ṣé Lamborghini máa ń tóbi nílẹ̀ kí lorúkọ mọ́tò yìí àwọn mọ́tò tó wọ́n tó dẹ̀ máa ń tóbi yẹn ọ̀bọ̀ tó bá gbẹ́ pé ọkọ̀ bọ̀gìnì lọ́kọ̀ mi àwọn tí ń lórí ẹ̀ nílẹ̀ yóò pè méjì ó ní Auto Bola doesn't speak without facts she know what she know better I'm telling you nothing but the truth I'm telling you nothing but the truth ọ̀rọ̀ tí mo sọ lónìí mo ti sọ nígbà yẹn tó wà lọ́ndà Esabod but people will be thinking that I'm jealous of Esabod that she doesn't come to me even will never come to me because they know that I know them like they know that mi ò ní pa irọ́ wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n lè fún yàn kan wọ́n lè pampa àwọn kan tó yẹ pé wọ́n máa bá wọn ra irọ́ yẹn wọ́n bá wọn mọ̀ọ́dẹ̀ wọ́n bá wọn gbé síta pé irọ́ ní Bọ́lá pa but tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kò tí wọ́n máa bà Lizzy Anjorin sọ fún wọn pé wo ẹ má bọ̀ wá ẹ kọ́lé tán ẹ ní rí owó ẹ ní lè gbé bẹ̀ mọ́ ní Nàìjíríà Lizzy ń pa èèyàn àwọn group of Ìjẹ̀bú yẹn ẹ máa rí pé èyí tó ń pè ní Àbíkẹ́ náà kò kí ń ṣe kan fi kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n máa rí pé wọ́n ní àìkíní kan àwọn tó bá ti wà nínú cortisone yẹn kò ṣe pé tó wà nínú ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n máa sọ fún wọn pé wọn ò ní fi wọ́n bí wọn kì í ṣe ògùn yẹn ló ṣiṣẹ́ o they are in click wọ́n dẹ̀ máa connect ẹni tó ń support wọn gan tó fẹ́ kíkíní ẹ̀ máa gbòòrò sí a máa ń send iṣẹ́ sókè a máa pè wọ́n ti lọ fara ti gbogbo àwọn a lot of people quite unfortunate. eléyìí tún fẹ́ pa mí lẹ́rìn díẹ̀ look at this one ó ní Bọ́lá my wife tell Dangote I'm not your wife ó ti yé Ṣadé ìyàwó Dangote ni mí so ó ní Bọ́lá my wife tell Dangote to stay away from you oh you are mine kò sọ́mọ náà tó fẹ́ jọ ṣe ṣó fẹ́ jọ ṣe ni wà tó ní fẹ́ fatagúgú ẹ fẹ́ fatagúgú létí ìró ni you want to use pepper dry pepper small one yẹn jọ sí to use to do your eyebrow ni abo fẹ́ fi soda jẹ gan fẹ́ fi soda jẹ búrẹ́dì o ní fẹ́ lọ kírun l'express náà ìwọ go ní fẹ́ wọ́n kọ pàtẹ́wọ́ ní express Lizzy mo sọ fún yín gbà yẹn
ṣé rí èmi one thing about me yẹn kéèyàn bá tí èèyàn bá jẹ́ nǹkan búburú tó bá mo sọ fún tó bá dé wá síwájú mi wọ́n máa show mi ipe èèyàn burúkú ni àwọn ọmọ tó sọ̀rọ̀ Lizzy kódà wọn ò lè mọ̀ láyé ipe mo lè di ní èmi kò mọ̀ pé máa di mo ti ní mission láti máa sọ̀rọ̀ motivate but kì í ṣe lórí media that's baby kí n lọ ra time lórí àwọn channel kan ṣó ti yé yín that's my mission before nobody kì í ṣe gbogbo a plan ẹ̀ and they came to my house láti wá tọrọ ilé mi pé àwọn fẹ́ lo ilé mi fún eré ìtàgé o àwọn kí n fún wọn lo àwọn ọmọ tí mò ń sọ yìí wọ́n lo oṣù kan ọjọ́ mẹ́ta náà